oyè bàbá wọn ní oyè tó kan ará Àwó ọmọ àkàrà Ẹdẹ, oyè tó kan ará Ìjẹ̀bú ó ti kan ará Ìbàdàn báyìí, oyè tó kan mùsùlùmí ní Ìjẹ̀bú Òde ó ti kan onígbàgbọ́ náà Ìbàdàn báyìí ní ìsìn. Ìgbọ́n tó aṣọ á lè mọ̀ ni pé àgbà awuyewuye kankan, àwọn ń gbàgbọ́ pariwo, gbogbo ìyà ń jà wọ́n ń jà lábẹ́nú. Kí la fẹ́ lò ni pé nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n sin òkú ọba Ìpínlẹ̀ Adétọ̀nà Àwùjalẹ̀ tí wọ́n sin nílànà mùsùlùmí, gbogbo orí ẹ̀rọ agbágbé kún, kódà àwọn tí ń pariwo jù àwọn Christian, àwọn ọmọlẹ́yìn jí àwọn onígbàgbọ́ ní ń pariwo jù pé wàhálà àwọn mùsùlùmí ti pọ̀ jù, wàhálà kìnnìkan ti pọ̀ jù, wàhálà àgbà ti pọ̀ jù. Ṣùgbọ́n tó ṣe á lè mọ̀ pé nígbà tó di ọ̀rọ̀ Ìbàdàn ní ìsìn báyìí ní ìsìn tí wọ́n sin òkú ọba Ọlákùlẹ́yìn táwọn ẹlẹ́bọ yarí báwọn làwọn ó sin, ó ti jẹ́ pé sójà tí wọ́n lò, kódà sójà tí wọ́n lò níbi òkú ọba Ọlákùlẹ́yìn, àwọn sójà ni wọ́n lọ sin, ẹ̀pá àwọn afárá ló sin ti Ìjẹ̀bú, àwọn sójà ni wọ́n sin òkú ọba ilé. Kí ló dé táwọn onígbàgbọ́ tí wọ́n náà tí wọ́n dákẹ́ tí wọ́n sọ̀rọ̀? Àní ẹjẹ́ á kúrò nídìí àbòsí. Kí ló dé? Sẹ́rí gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe pátápátá, àfi tó bá jẹ́ akúrí mùsùlùmí torí ẹ̀ ti dàrú, torí ẹ̀ ti burú tí ọmọ tí ń ṣe ní ọmọ sọ pé àṣejù tẹ̀yìn náà ti pẹ̀ jù, ìṣẹ̀ṣe ni kinní kan, àṣà wa ni. Ṣé ní ìsìn ṣé tí ẹ ṣe nìbàdàn níbi òkú Ọlákùlẹ́yìn ní ìsìn, ṣé tó bá ipá sáà ni kí àwọn ẹlẹ́bọ kí wọ́n sìnkú ọba, kí ló dé tẹ̀yin onígbàgbọ́ ẹ̀yin Kìrìsìtẹ́nì àwọn ọmọ wọn, kí ló dé tí wọn ò gbà? Sẹ́rí kì í ṣe pé èmi wá láti wá tako àbí nǹkan, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé tẹ́ ẹ bá ṣàbòsí ẹ mọ̀ pé ẹ ṣàbòsí ṣùgbọ́n ẹ̀ ní lè sọ gbangba. À ń fi àsìkò tọrọ fún ọba Dìkùláì Adétọ̀nà Àwùjalẹ̀ tó gbéṣẹ́ kọ́ lọ́ọ̀bá kó bá tẹ́wọ́ gbà wọn lẹ́rú, kó bá gba àbọ̀ wọn, kó ṣàforíjì fún wọn. Tí wọn náà lẹ́wù láwùkọ́ ṣe tí èyí bá sì tí wọ́n tọ́ ṣẹlẹ̀ ṣe láyé àti dánrú ẹ̀rù. Bílẹ̀ Yorùbá ó ṣe máa kú ònú àjàgà, tí ó máa kú ònú gbègùn, tí ó máa kú nínú wàhálà ìdè táwọn kan fi ìmọ̀ta ẹnìkan ẹ̀sìn wọn tí wọ́n kó àwọn ẹ̀sìn ilẹ̀ Yorùbá. Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ilẹ̀ Yorùbá ó yí padà. Òun kálukú ọmọ ṣẹ̀sìn, ẹlẹ́bọ ọmọ pẹ̀sìn olóhun ṣe, mùsùlùmí ọmọ pẹ̀sìn olóhun ṣe, kìrìsìtẹ́nì ọmọ pẹ̀sìn olóhun ṣe. Kò ní jẹ́ pé àwa lọ ẹ̀sẹ̀ kan, àwa ara bọ, àwa lọ máṣà, àyí máṣà láàmú pé lásà. Ó ti hàn dájúdájú pé nìsín pé gbogbo àtijọ́ gbà báyìí nìsín, àti kìrìsìtẹ́nì o àti mùsùlùmí o, àtijọ́ gbà pé ẹbọ ṣíṣe, òòṣà bíbọ kìí ṣe ẹ̀sìn, kìí ṣe àṣà Yorùbá. Gbogbo àjọ gbà báyìí ní pé kìí ṣe àṣà Yorùbá. Torí tó bá ipá àbá gbà irú òkú ọba Ọlákùlẹ́yìn yẹn, ó yẹ kẹ́yìn tẹ́ ẹ jẹ́ kìrìsìtẹ́nì tẹ́ ẹ jẹ́ onígbàgbọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ níbàdàn, ó yẹ kẹ́ ẹ gbà pé àwọn ẹlẹ́bọ ni ó sin òkú ọba Ọlákùlẹ́yìn. Kò yẹ kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ ológun, kò yẹ kẹ́ ẹ jẹ́ kí wọ́n wà níbẹ̀. Ojúlé ọmọ Yorùbá yìí táwa fẹ́ sọ nítorí o, ẹ mọ̀ ìyá alábòsí o, tó bá dìgbà méjì lórí ọba tó wáyé sí mùsùlùmí tẹ́ ẹ bá dún pínpín, ẹ rí ìbínú Ọlọ́run o. Àwọn oníṣẹ́ ìjọba ẹ̀ lọ́wọ́ dàbọ̀.